yá mo kí gbogbo yẹn lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì ṣé àlàáfíà ni mo bá gbogbo yín lólùfẹ́ mi ìròyìn kan ló tó mi lọ́wọ́ bó tiẹ̀ ti lè jẹ́ wípé awuyewuye yẹn ti pọ̀ lórí social media ẹ wo arákùnrin tí ẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yìí arákùnrin tẹ̀ ń wò yẹn òun pẹ̀lú ìyàwó ẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ara Equatorial Guinea ni Equatorial Guinea òun ni arákùnrin yẹn wà. Arákùnrin yìí jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ìjọba tó yẹ pé department tó dì mú bẹ̀yẹn department tó yẹ pé ó lágbára ni àwọn department tó yẹ pé ó máa ń gbógun ti ìwà ìbàjẹ́ gẹ́gẹ́ bí àwọn EFCC tọ̀dọ̀ tí wá ń báyìí EFCC tó ń gbógun ti ìwà ìbàjẹ́ tó ń gbógun ti àwọn oògùn olóró àwọn ìwà ìbàjẹ́ àwọn ìwà tí ò bá dáa bẹ́ẹ̀ lòun náà ṣe di department yẹn mú ní Equatorial Guinea ọ̀gá àgbà ni so wọ́n wá ní wọ́n ń fura sí i bóyá ó ń hùwà tí ò dá ní o bóyá ó kówó jẹ ní o bóyá ó ṣòwò òlù mákùmákù ní o bóyá ó ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ ní o bóyá ó ń gbowó ẹ̀yìn ní o I don't know. Wọ́n wá ń tírèsì ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀ wọ́n tírèsì ẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀ wọ́n wá tírèsì ẹ̀ délé ọ̀dọ̀ ẹ̀ ilé ibi tó ń gbé nígbà tó máa délé ibi tó ń gbé ó dàbẹ̀ ni pé ọ̀tọ̀ ni nǹkan tó wà lọ ọ̀tọ̀ ni nǹkan tó bá ó dàbí ẹni tí ó ń wẹ́ ni ó dàbí ẹni tó fẹ́ lọ tó ń wẹ́ni tí ìyá ẹ̀ jẹ lówó ni tó wá padà ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó ojú ọ̀nà àbí báwo ni kí tẹ̀ ṣe pé owó yẹn ọ̀tọ̀ ni nǹkan tí àwọn detective yẹn tó wá lọ sínú ilé ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tó wá bá wọ́n ní wọ́n bá àwọn fídíò wọ́n nígbà tó ka àwọn fídíò yẹn wọ́n jẹ́ 400 wọ́n nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní play fídíò yẹn ní ìkọ̀ọ̀kan wọ́n wá rí pé obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin kọ̀ọ̀kan fídíò kan obìnrin kan fídíò kan obìnrin kan fídíò kan obìnrin kan fídíò kan kí ni nǹkan tó wá ń ṣẹlẹ̀ nínú fídíò yẹn wọ́n ń bára wọn ní àjọṣepọ̀ rumors yẹn ti pọ̀ gan lórí social media arákùnrin tẹ̀ ń wò lórí screen yìí náà ni òun pẹ̀lú ìyàwó ẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn but ìyàwó ẹ̀ kan ló ń bá ṣe ìtàn sọ yìí o àwọn obìnrin olóbìnrin àwọn ìyàwó oníyàwó kódà wọ́n náà àwọn obìnrin tó ń bá ṣe àwọn obìnrin tó nífọ̀n tó ní ìkànnà àwọn obìnrin gidi àwọn ìyàwó olówó àwọn ìyàwó èèyàn jàǹkànjàǹkàn bí ìyàwó gọ́fúnà bí ìyàwó pírẹsidẹ́ǹtì bí ìyàwó IG bí ìyàwó àwọn ìyàwó èèyàn jàǹkànjàǹkàn wọ́n ló tún ṣe títí ó tún bá ìyàwó kọ́sẹ̀ lájọṣepọ̀ ó tún bá àbúrò ẹ̀ náà lájọṣepọ̀ tójú obìnrin wọ́n sá ka gbogbo obìnrin tó ń rí nínú àwọn fídíò yẹn ó jẹ́ 400 ẹjọ́ ìyí tá a mọ̀ ń kọ́ ìyí tá a mọ̀ nìyẹn o but èmi ò kọ́kọ́ fẹ́ dá sọ̀rọ̀ yẹn tẹ́tẹ̀lẹ̀ because tèmi ò bá bíbélì ní ìwádìí gbogbo dájú kó di tó ń ṣe òtítọ́ mú torí pé mi ò tí ì evidence mi ò tí ì rí nǹkan tí mo lè sọ̀rọ̀ lé lórí ìkọ́nà olólùfẹ́ mi wá pè mí pé lẹ́lẹ́ global ó ti ẹ̀dá sọ̀rọ̀ yìí ni mo nígbà tí mi ò tí ì rí evidence mo lè ṣèwádìí lọ́wọ́ ni mo ní but ibi tá a ti lè rí evidence a gbọ́ wípé àwọn ìjọba ìlú yẹn wọ́n ti pa àwọn social media láṣẹ YouTube ni o Facebook ni o Twitter ni o TikTok ni o pé wọ́n gbọ́dọ̀ show fídíò yẹn mọ́ pípàdé mẹ́rin gbà fídíò yapa àwọn ọmọ mi ti wèlé ẹ wọ́n ti capture ẹ fídíò yapa ok jẹ́ kí n wò ìyẹn ló máa jẹ́ evidence fún mi ká tó wí ká tó fọ̀ pàdé mi yìí ti pump ẹ̀ sí mi ó pump like 20 ẹ má bù mí o iṣẹ́ mi ni mò ń ṣe o ẹ má bù mí o ẹ mọ̀ pé mi ò lè wá mú fèkì fún yín mi ò lè wá gbé òyìn ẹlẹ́jẹ̀ fún yín ohun tẹ́ ẹ bá gbọ́n bíbá yìí confam ni tẹ́mi ò bá fojú mi rí nǹkan kí n confam èmi ò kí n sọ ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin sísítà mi ẹ̀yin bọ́dà mi ẹ má bù mí o mo wo fídíò yìí bí mi ò tiẹ̀ wo tán mo wò díẹ̀ nǹkan tó yẹ kí n wò díẹ̀ ni pé ojú bọ̀bọ́ yẹn kí n lè fi confam pé ojú ẹni tí mo rí nínú fídíò eléyìí òun náà ni mo rí nínú fídíò eléyìí òun náà mo rí nínú fídíò eléyìí òun náà mo rí nínú fídíò eléyìí ojú bọ̀bọ́ yìí náà ni o bọ̀bọ́ kan ṣo yìí náà ni o but obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́n ṣe ń ṣe tinú sitting room náà ń ṣe tinú bedroom náà ń ṣe tinú ọ́fíìsì náà ń ṣe tinú kitchen ó ṣe títí ó tún lọ ṣe nínú odò ṣe wá rí ìdí tí èmi fi sọ wípé torí àwọn èèyàn wọ́n ti dábọ̀ bọ́ ilé bí gan àwọn èèyàn ti oríṣiríṣi judgement tó wọ́n náà ti arrest ẹ̀ báyìí ó ti lọ face court báyìí àwọn kan sọ pé tó bá yẹ pa wọn ni ẹ̀wọ̀n gbére ni
àwọn kan sọ pé kán tiẹ̀ lọ gbẹ̀mí ẹ̀ dànù, àwọn kan sọ wípé kán fún lẹ́wọ̀n oṣù 6, àwọn kan ní kán ṣe kinní. Oníkálukú kan tiẹ̀ ń fún ní judgement títí ẹni. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn ò tí mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ni bá mi subscribe sí Eléyẹlé Global TV lórí YouTube. Ẹ subscribe, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, mo rí yín, mo dúpẹ́ lọ́wọ́ yín, inú ò ní tán wọ yín. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe. Wọn ò jáwọ́ yín, ọ̀fẹ́ ní subscription, wọn ò jáwọ́ yín. So kí ni nǹkan tí mo fẹ́ fàyọ? Arákùnrin ó ti wà ní court báyìí, fine. Àwọn èèyàn wá ń debate lórí ẹ̀ pé kí ni judgement tí wọ́n lè fún bọ̀bọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ fi èrò ọkàn tí náà hàn lábẹ́ comment section. Tó bá jẹ́ pé ẹ̀yin ni bàbá mi, màmá mi, àǹtí mi, bọ́dà mi, tó bá jẹ́ pé ẹ̀yin náà gbé kéèsì yẹn wá fún pé arákùnrin yìí ó bá obìnrin olóbìnrin 400 ní àjọṣepọ̀ o, irú judgement wo lẹ máa fún? But kẹ́ tó fún ní judgement, á dùn mọ́ mi nínú tó bá jẹ́ pé ẹ bá lè rí fídíò yẹn wò. Torí ẹlòmíì ò wo fídíò yẹn, bóyá torí pé ẹlòmíì ò wò, ó kàn gbọ́ ló jẹ́ kó give judgement bẹ́ẹ̀. But èmi wò, tó bá ní kí ni judgement tèmi máa fún, wàláì bọ̀bọ̀ yẹn free lọ́dọ̀ ti tèmi. Kí ni ìdí tí mo yẹ sọ pé free? Ẹ má bù mí, mo mọ̀ pé àwọn kan máa bú mi mẹ́ẹ̀gbẹ́ ìgbà tẹ́lẹ̀ pé kan náà nìyí, ìwọ náà lè ṣe bẹ́ẹ̀. Ìdí tí mo yẹ sọ pé ó free òun ni pé a mọ̀ pé níjọ́ t'Ọlọ́run ti dá obìnrin, ó dá ìtìjú mọ́ wọn. Kẹ́ ẹ̀ tó lè rí obìnrin tó fẹ́ bá ọkùnrin ní àjọṣepọ̀, tó dẹ̀ tún aláwọ̀ ọkùnrin yẹn kó gbé fóònù síwájú ẹ̀ àbí kámẹ́rà síwájú ẹ̀, tó dẹ̀ ń rìkọ́ọ̀dù ara wọn, táwọn méjèèjì dẹ̀ jọ ń wo ojú kámẹ́rà tó fi ń ṣe nǹkan tó ń ṣe. Ẹ ti mọ̀ wípé obìnrin yẹn ó wí lílé ni. Kò sí pé afipábánilòpọ̀, kò sí pé a rape ẹni, kò sí pé a force ẹni. Wọ́n ṣe wí lílé. Gbogbo ìtí mo wò pátápátá wọ́n ṣe wí lílé. Gbogbo wọn dẹ̀ ń wo kámẹ́rà báyìí. Gbogbo àtọkùnrin àtobìnrin wọ́n mọ̀ wípé àwọn ń kámẹ́rà ara wọn. Bóyá system ti bọ̀bọ̀ yẹn ni o, I don't know. Wọ́n jọ ń wo kámẹ́rà báyìí, wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó ń ṣe, wọ́n ń ṣe nǹkan tó ń ṣe, wọ́n dẹ̀ ń wo kámẹ́rà báyìí, wọ́n dẹ̀ tó rẹ́rìn, èyí tó rẹ́rìn, èyí tó ń scream, èyí tó ń yáta, wọ́n dẹ̀ jọ ń wo kámẹ́rà báyìí, wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó ń ṣe. So kí wọ́n á lè sọ pé bọ̀bọ̀ yẹn jẹ̀bi bẹ́ẹ̀. Tó bá yẹ pé a ti rí ibi tó yẹ pé bíi violence wà ń bẹ̀, agídí force, ó fagídí mú, ó faṣọ ẹ̀yà, ó ti sórí bẹ́ẹ̀dì by 5 irú yẹn ọ̀tọ̀. But kóbìnrin tó lè aláwọ̀ ọkùnrin tó fẹ́ bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ kó tún fídíò ẹ̀, a jẹ́ pé agreement yẹn tight, agreement yẹn solid. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan o, wàláhì bọ̀bọ̀ yẹn free lọ́dọ̀ ti tèmi. Mi wá mọ̀ o, àwọn ìjọba wọn reason tí wọ́n ṣe ń tẹ̀lé ẹ̀, reason tí wọ́n ṣe ń trace ẹ̀, tó fi trace ẹ̀ délé kó tó rí àwọn nǹkan yẹn. Tó bá jẹ́ pé ìyẹn ni wọ́n fi fẹ́ fún ní judgement accepted, bí a lórí pé níbi iṣẹ́ ó kówó jẹ, ó bàṣẹ́ jẹ́, kò ṣiṣẹ́ tó yẹ kó ṣe. But lórí tó lóbìnrin dé yìí, ẹ jọ̀ọ́ èmi ò rẹ́bi kankan dáwọ̀ bọ́ yìí o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ kí ni ẹ̀yin lè ṣe tó bá jẹ́ pé ẹ̀yin ni? Kí ni judgement títí yín? Ẹ fi hàn lábẹ́ comment section. Èrò ọkàn ò lè dọ́gba. Ẹ comment, ẹ free láti comment. Tó bá yẹ pé ẹ̀yin ni o, bóyá wọn gbére ni. Tó bá yẹ pé ẹ̀yin ni o, bóyá kan lọ gbẹ̀mí ẹ̀ ni. Tó bá yẹ pé ẹ̀yin ni o, bóyá wọn ọdún kan ni. Ẹ free, but á dùn mọ́ mi nú tẹ́ ẹ bá tiẹ̀ lè wo fídíò tó pọ̀, tẹ́ ẹ bá tiẹ̀ ti lè rí ẹyọ kan wò. Bí mo ṣe sọ fún yìí, ẹ gbà bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti lè rí ẹyọ kan wò, ẹ fi ẹyọ kan yẹn judge gbogbo 400 yẹn bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn. Because tẹ́mi bá lè wo 20 tó dẹ̀ pé the same náà ni, kò sí violent ńbẹ̀, kò sí jà ńbẹ̀, wọ́n ń ṣe, wọ́n rẹ́rìn, inú wọn ń dùn. Àwọn tó ṣe torí bẹ́ẹ̀dì, àwọn tó ṣe tilẹ̀lẹ̀, àwọn tó ṣe tọ́fíìsì, gbogbo ibi tó ti ṣe káàkiri, àwọn obìnrin yẹn wọ́n ń ṣe pẹ̀lú ìdùnnú àtayọ̀ ni. Tẹ́ bá ti lè rẹ́ ẹyọ kan wò, ẹ fẹ́ ẹyọ kan yẹn judge gbogbo 400 tó kù pé bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn. So kẹ́ wá judge pé ṣó yẹ kó lọ sẹ́wọ̀n àbí kò yẹ kó lọ sẹ́wọ̀n. Torí nígbà tí ó fipá bá wọn lò pọ̀ tí ó dẹ̀ force wọn, wọ́n jọ rìn wọnú ilé ni. Ẹni nífẹ̀ẹ́ mi, àní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn. Kóníkálukú kọ́ ọmọ ẹ̀, kóníkálukú kọ́ ìyàwó ẹ̀, kí gbogbo àwọn àǹtí wa, àwọn sísè wa kan sàwé gbéjẹmọ́wọ́. Àní rí jù báyìí lọ. Ẹni nífẹ̀ẹ́ mi, ẹ bá mi share fídíò yẹn, kẹ́ni bá mi subscribe sí Eléyẹlé Global TV lórí YouTube, bákan náà lórí Facebook. Mo tún padà bọ̀ tí n bá tó rí